ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe pé kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n kò fẹ́ ṣẹlẹ̀ mọ́ tàbí ká sọ pé pẹ́ tó ti ṣẹlẹ̀ díẹ̀. Láyé bàbá wa olóògbé Muhammadu Buhari, bàbá wa náà ni wọ́n, ìdí ni pé wọ́n ti ṣe olórí orílẹ̀-èdè yìí rí. Bàbá wa Muhammadu Buhari àti ní àwọn chief of defence àti ní oríṣiríṣi, àní chief of defence, àní chief of àní àwọn staff, àwọn oríṣiríṣi àwọn ọ̀gá ológun, minister of defence, tí wọ́n bá fẹ́ búra, tí wọ́n bá fẹ́ gbàṣẹ́, Quran ni wọ́n fi máa ń búra. Ìwé mímọ́ ti ẹ̀sìn Islam tí mo fẹ́ fàyọ ẹ máa gbọ́, kì í ṣe pé kò dáa o. Bàbá wa Christopher Musa tí ó jẹ́ chief of defence staff, àwọn búra pẹ̀lú bíbélì, wọ́n búra pẹ̀lú bíbélì. Ẹ tún wò pé kí mo fẹ́ fàyọ, ìkànnì Jùbà Master lẹ tí ń gbọ́ àtẹ tí ń wò wá, ṣé wọ́n á gbọ́ ọlá lórúkọ tèmi. Wọ́n promise nǹkan kan, wọ́n láwọn máa make sure pẹ̀lú ìgbà tí wọ́n fi bíbélì búra, tí ń bá rí lè gbé wá, àwọn máa make sure wípé àwọn afẹ̀míṣòfò wọn àfẹ̀mí kìrìsìtẹ́nì ṣòfò bí adìẹ bí eku mọ́. Ẹ bá mi dáhùn, ṣe rí àpẹẹrẹ lára wọn àbẹ́ ẹ̀rí? Ẹ̀rí ibi mo tún lọ náà ṣe rèé. Para tí wọ́n take oath pẹ̀lú Bible láti fi promise nǹkan tó fẹ́ ṣe, làwọn northerners gbéra ní dìde ni wọ́n sọ pé kó má lọ fi ipò tó wà ń sìn, kó má wàá fi gbógun ti Fúlàní o, nítorí pé ó fi bíbélì búra. Tẹ́ ẹ bá dẹ̀ wò dáadáa, má wàá fi gbógun ti Fúlàní tẹ́ ń sọ, ṣé Fúlàní ni wọ́n ń sọ àbí àwọn afẹ̀míṣòfò ni wọ́n fẹ́ gbógun ti? Ṣé ńgbà tó ń promise yẹn terrorist ló dákọ àbí Fúlàní? Ẹ máa wo báwọn èèyàn yìí ṣe ń ronú, kẹ́ẹ̀dẹ̀ máa wo ìwà àkà tó wà lọ́kàn wọn àti èrò wọn tá a gbọ́dọ̀ mú kúrò, tá a gbọ́dọ̀ gbójú kúrò ń bẹ̀, torí pé tá a bá gbójú kúrò ń bẹ̀, tíjọba gbójú kúrò ń bẹ̀, èrò wọn ó di mímúṣẹ. Wọ́n ń gbógun ti aráàlú lọ́wọ́lọ́wọ́, wọ́n ń gbógun tìjọba. Ara ìgbógun tìjọba ni pé ká má jẹ́ kó fin múlẹ̀. A sọ fún yín, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò gbọ́dọ̀ sí à ń fẹ́ràn jẹko olóko káàkiri, lọ́ọ́ rálẹ̀ oko tiẹ̀ tó o bá fẹ́ sin màálù tí wọ́n bá ti tà fún ẹ. Kò sí à ń gbé ìbọn AK-47 kiri látìgbà tí wọ́n ti ṣe òfin yìí. Ẹ jọ̀ọ́, màá tún máa béèrè wípé mélòó nínú wọn ló ti lọ kóbọn ẹ̀ sílẹ̀? Ǹjẹ́ wọ́n fojú wọn hàn? Mélòó wá lọ́wọ́ òfin ti mú? Wọ́n wá rẹni tó fẹ́ gbógun ti àwọn ìwà terrorism yìí, banditry yìí, wọ́n ní kó má gbógun ti Fúlàní, ó dẹ̀ má gbógun ti Islam nìyẹn o. Nígbà míì tá a bá ro bí àwọn ará òkè ọya àwọn northerners ṣe ń ṣe ẹ̀sìn Islam, èmi á máa wo bíi pé kò sí nǹkan kan bẹ̀. Tàbá gàzí kí a ká sòótọ́ ọ̀rọ̀. Tó bá jẹ́ bí àwọn tẹ́ ẹ pè ní aṣíwájú ẹ̀sìn tẹ́ ẹ̀ ń wò níwájú, tẹ́ ń hùwà bí wọ́n ṣe ń hùwà yìí, kò sí àlàáfíà àti ẹ̀kọ́ rere kankan nínú tí wọ́n ń kọ́ yín tí wọ́n fi ń pera wọn ní Islam, torí abẹ́ ẹ̀ ni wọ́n sá sí. Kò sí ẹ̀kọ́ kankan. Wọ́n ń fi jihad àti sharia wọ́n fi ń dàlúrú, ṣọ́lọ̀ ló rán wọn. Kí ló ń jẹ́ jihad? Ogun ni, ogun ẹ̀sìn ni. Ṣé wọ́n ní ká mọ̀ ní ìsinmi ni nítorí pé ẹ fẹ́ gba gbogbo ayé? Can you? Tí Ọlọ́run bá fẹ́ dá gbogbo wa ní ẹyọ kan ṣoṣo àti èdè kan àti ẹ̀sìn kan, kò ná ní nǹkan kan láti dá wa. Who sent you people? Ó yẹ kó júgbà àwọn mùsùlùmí kan tì, àgàgà àwọn tí wọ́n jilẹ̀ nínú àwọn alákatakítí lásìkò yìí, ṣùgbọ́n wọn ò ní rí bí nǹkan kan nítorí tó ń gbénú wọn.
Christopher Musa chief of staff àti defence minister. Nǹkan tó ṣẹlẹ̀ tó yà mí lẹ́nu ń bẹ̀ ni pé ìtò ti ṣẹlẹ̀ láti over for 10 years for long. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu kì í ṣe pé láti gbè lẹ́yìn wọn. Nírú àsìkò yìí ó take wọn ní courage kan tó rí pé chief of staff fún defence fún military àti minister of defence wọ́n dẹ̀ jẹ́ Christiani. Ìyẹn ṣé mo fẹ́ rántí orúkọ wọn o. Minister of defence jẹ́ Christian, definitely bàbá wa fẹ́ ṣiṣẹ́. Tó bá ní kó ń wo ti àwọn ará bí ó mọ̀ pé àwọn tó lè ṣe nìyẹn o, àwọn ará wọn ò ní lè gbógun tiwọn torí alákatakítí ló pọ̀ nínú àwọn ọ̀gá ológun náà tán jẹ́ Fúlàní tán wà nínú iṣẹ́ ológun. Èrò kan náà ni wọ́n jọ ní pẹ̀lú àwọn Gúmi, ibì kan náà ni wọ́n jọ ń lọ. Ṣùgbọ́n báwo lẹni tó jẹ́ Kristẹni ó ṣe gbógun ti Kristẹni ẹgbẹ́? Ẹ wo bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ wa Excellency, ẹ wo bí wọ́n ṣe ṣètò yẹn. Ṣó ó yọrí àbí ò yọrí? Ṣó lákàkì àbí ò lákàkì? A máa débẹ̀. Ṣé ní gbogbo ìtí ẹ̀ tó ń ṣe tí wọ́n jáwọ́ yìí? Mo gbọ́ tó bá jẹ́ ròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn Israel ti pe chief of staff olórí ológun wa bàbá wa defence minister àti bàbá wa Christopher Musa chief of defence staff àti minister of defence. Wọ́n ti ránṣẹ́ pè wọ́n ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú wọn. Tí wọ́n bá lọ ẹ mọ̀ bí àlàáfíà ó sì jọba torí wípé bóyá àwọn nǹkan kan táwọn ò mọ̀ àwọn ará bí ó fi yé wọn. Wọ́n rẹ́dì láti ṣiṣẹ́. Àwọn Fúlàní àwọn northerners ń pariwo kán má gbógun ti Fúlàní. Ẹ jọ̀ọ́ ṣé Fúlàní àbí Islam ni wọ́n ń gbógun tì? Nǹkan kan náà ni wọ́n ń ṣe. Tí ẹ bá rántí ọ̀gbẹ́ni yìí former governor Jigawa state, ẹ rántí former minister Badaru, ẹ rántí nǹkan tó sọ nígbà tí wọ́n fi yan ẹlòmíì síbẹ̀. Ẹ ti mọ̀ pé àjẹ́ndà Fúlàní àti Mùsùlùmí lòun náà wà fún, tí àwọn èèyàn bá mọ ìdí pàtàkì tí wọ́n fi fẹ́ ẹlòmíì rọ́pò ẹ̀. Lásìkò yẹn tẹ́ bá rántí ibi tí Shettima ń jó lọ, ìyẹn vice president, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á ṣọ́ yín o, Ọlọ́run á ṣọ́ yín, Ọlọ́run á ṣọ́ yín. Gbogbo bí ẹ ṣe ń sọ wípé àwọn ará Amẹ́ríkà fẹ́ wá ràn wá lọ́wọ́, àwọn tó sì wà ní ìjọba tó jẹ́ Fúlàní wọn ò sì fẹ́ kó ṣeé ṣe. Kò sóko tí Shettima àti Badaru yìí tí wọn ò pe Israeli tán. Ẹ máa gbọ́ báwọn ará bí ṣe ń ronú. Wọ́n ní Israel owó Gaza palẹ̀ àbí owó Gaza palẹ̀ Israeli sọ́tà náà sọ. Monster ni wọ́n, kìnnì kan ni wọ́n, kò yẹ ká dá sọ́rọ̀ orílẹ̀-èdè wa. Gbogbo nǹkan tí ẹ ní Israeli ṣe yìí àti tí àwọn ìran yín ń ṣe lábẹ́ ìran àti ẹ̀sìn ṣe ń tó dáa ni. Ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú. Ọmọ tó du ọ̀yà kì mọ́lẹ̀ kò fi ṣoúnjẹ. Ẹ̀yin ń pààrọ̀ oníran. Ẹ wá nítorí pé Israeli wó Gaza, kí ló kàn wá? Wọ́n bá wó Gaza kanlẹ̀. Ṣé ẹ̀yin ni kẹ́ ẹ wá wò àwọn ìran yòókù kanlẹ̀ kán sì máa wò yín ràn kán má béèrè fúnra lọ́wọ́? Àbí ká sọ fẹ́ni tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ nítorí tiyín o, kẹ́ ẹ má bàa bínú o, kán má ràn àwọn lọ́wọ́, kán fi àwọn lẹ̀ kẹ́ kúkú máa fi àwọn sóúnjẹ. Ṣé rí kúrí àwọn kìíní ti yí? Ẹ gbọ́ bọ́n ṣe ń ronú. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn.
bó tiẹ̀ jẹ́ pé most of you people tẹ́ ẹ jẹ́ àwọn leaders lè ní hierarchy nínú àwọn ìgbésùnmọ̀mí láti ilẹ̀ Haúsá, tẹ́ ẹ bá ní láti northern, tẹ́ ẹ bá ní àwọn èèyàn nínú ìran míì láàrin yín, ẹ fẹ́ lò wọ́n kẹ́ ẹ tó pa wọ́n dànù ni, orí tiwọn náà ò dẹ̀ pé. Tó bá mú Yorùbá join terrorism, tó mú Igbo middle belt join yín, you will still kill them one day. You just want to use them to get what you want to get, and nothing more than power, government and land. Agbára, ìjọba àti ilẹ̀. Ìdí tí àwọn ará bí tí wọ́n fi gba ti bàbá wa Christopher Musa nìyẹn o. Ó fi Bíbélì búra, ó ti against wọn. Ó dẹ̀ ó promise wípé òun ò ní jẹ́ kí wọ́n pa Christian, ṣùgbọ́n àwọn fẹ́ máa pa Christian. Ó ti ṣẹ̀wọ̀n. Ọlọ́run á fún yín ṣe Christopher Musa. Late Muhammadu Buhari, bàbá ní kọ́lọ́run fọ̀run kẹ́yìn, ìwà yín lọ́lọ́run ó fi fọ̀run kẹ́yìn. Torí gbogbo ìlú tí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà bá ti ń ṣẹlẹ̀ báyìí, tí wọ́n bá ń kọrin unity, tí wọ́n ń porúkọ ìlú wọn ní one, tí wọ́n ń sọ̀rọ̀ togetherness pẹ̀lú àwọn afẹ̀míṣòfò, wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe ni o. Àwọn ò ní kẹ́ ẹ pín o, ṣùgbọ́n àwa ń sọ fún ewu tó wà nínú kí ìlú kó máa gbé pẹ̀lú àwọn ìran kan tí wọ́n gbé ẹ̀sìn àti ẹ̀yà lórí, tí wọ́n dẹ̀ fẹ́ràn ìfẹ̀míṣòfò, tí wọ́n fẹ́ràn láti máa tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin, tí wọ́n sì fẹ́ràn láti máa sọ pé àwọn ju òfin lọ. Bí ìlú kan bá wà ń bẹ̀, nígbà míì kàkà kí èèyàn ó bí ẹgbàá ọ̀bùn kó bí ọ̀kan ṣoṣo ọ̀gá, tí eyín bá pọ̀ ó lè mọ́ wúlò nígbà míì o. Àmọ̀ràn ni o, bẹ́ẹ̀ bá ní wọ́n Nàìjíríà náà ni, ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kú ló máa kú. Ọlọ́run ò ní já sínú ẹni tó máa kú. Ṣùgbọ́n bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tó bá kọ wájú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, ọgbọ́n òṣèlú pọ̀ fún yín. Ọlọ́run ló sì fún yín, kì í ṣèyàn. Torí àìmọye ogun tẹ́ ẹ ti jà, tẹ́ ẹ ti escape. Béèyàn bá ti escape ogun Abacha, tó escape ogun gbá, ogun àwo, ogun Buhari mọ́ wọlé, ogun àwọn bàbá wa náà lọ́dọ̀ wa náà ń bì. Àkàndá ẹ̀dá ni. Ẹ wá lo àkàndá ẹ̀dá yẹn lásìkò yìí kẹ́ ẹ ṣiṣẹ́ tí Ọlọ́run rán yín láti gbé ẹ̀mí àwọn èèyàn là. Torí tẹ́ ẹ bá fi kúrò ń bẹ̀, bóyá ẹ lo 2026 tán ẹ dìbò ẹ tún wọlé, 2027 ẹ tún dìbò ẹ tún wọlé, bàbá ẹ̀mí ogun o. Bẹ́ẹ̀ bá padà délé, ojú táwọn yóò fi máa wò yín, ẹbí ọmọ yín, ẹ lè di Fúlàní. Tẹ́ ẹ bá jó síbi tí wọ́n jó sí, wọ́n padà rí yín lẹ́fa ni. Ẹ lè di Fúlàní, ẹ sì lè dẹ̀yà míì. Ẹ mọ̀ wá rántí wípé tá a bá ń rẹdẹ, ká mọ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ jẹ́, tá a bá tẹdẹ dé, ẹ̀dẹ̀ là ń padà bọ̀ o. Ìran nìran o, àní fìran wálẹ̀ jẹ́ran ẹlòmíì. Jùgbọ́n Master Channels lẹ tí ń wò wá, Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Ọlọ́run á yọ wá lọ́wọ́ ogun tẹ́rọ́rìstì o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa wà pẹ̀lú tẹ́rọ́rìstì náà, ẹ máa wà pẹ̀lú wọn o. Iná Ọlọ́run ti ṣetán láti jókòó wá yín, bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí àṣìṣe dẹ̀.